Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ ìkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́rú ọjọ́ 22 oṣù kẹwàá ọdún 2025. Àkòrí: ìfẹ́ nínú ìṣe. Ìwé orin 402. Fẹ́ ẹnìkejì rẹ. Ẹ̀kọ́ àkọ́sórí. Ǹjẹ́ àwa wá ti wí kí àwa kí ó jókòó nínú ẹ̀ṣẹ̀ kí oore ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí i. Ìwé Róòmù 4 ẹsẹ̀ 1. Bíbélì kíkà. Ìwé Lẹ́fítíkù 19 ẹsẹ̀ 11 dé ẹsẹ̀ 22. Ẹ̀yin kò gbọdọ̀ jalè, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ṣe aláìṣòótọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ṣèké fún ara yín, ẹ̀yin kò sì gbọdọ̀ fi orúkọ mi búra èké, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ bà orúkọ Ọlọ́run rẹ jẹ́. Èmi ni Olúwa. Ìwọ kò gbọdọ̀ rẹ́ ẹnìkejì rẹ jẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ jẹ àrámù. Owó ọ̀yà alágbàṣe kò gbọdọ̀ sun ọ̀dọ̀ rẹ títí di òwúrọ̀. Ìwọ kò gbọdọ̀ bú adití tàbí kí o fi ohun ìdìgbòlù síwájú afọ́jú, ṣùgbọ́n kí ìwọ kí ó bẹ̀rù Ọlọ́run rẹ. Èmi ni Olúwa. Ẹ̀yin kò gbọdọ̀ ṣe àìṣòdodo ní ìdájọ́. Ìwọ kò gbọdọ̀ gbé tálákà, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ṣe ojúsàájú alágbára. Ní òdodo ni kí ìwọ kí ó máa ṣe ìdájọ́ ẹnìkejì rẹ. Ìwọ kò gbọdọ̀ lọ sókè lọ sódò bí olófòfó láàrin àwọn ènìyàn rẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ro ti ẹ̀jẹ̀ ẹnìkejì rẹ. Èmi ni Olúwa. Ìwọ kò gbọdọ̀ kórìíra arákùnrin rẹ ní ọkàn rẹ. Kí ìwọ kí ó bá ẹnìkejì rẹ wí, kí ìwọ kí ó má ṣe jẹ̀bi nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Ìwọ kò gbọdọ̀ gbẹ̀san, bẹ́ẹ̀ ni kí o má ṣe ṣe ìkùnsínú sí àwọn ọmọ ènìyàn rẹ, ṣùgbọ́n kí ìwọ kí ó fẹ́ ẹnìkejì rẹ bí ara rẹ. Èmi ni Olúwa. Ẹ̀kọ́. Ìwé Lẹ́fítíkù 19 jẹ́ ọ̀kan nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ó rẹwà tí ó sì so mọ́ ìgbé ayé nínú ìwé májẹ̀mú láéláé, nítorí ó fi hàn wá ohun tí ìwà mímọ́ jẹ́ nínú ìgbé ayé wa ní ojoojúmọ́. Ọlọ́run kò fẹ́ kí àwọn ènìyàn rẹ̀ sìn nínú àgọ́ nìkan. Ó fẹ́ kí wọ́n fi ìwà rẹ̀ hàn nípa ìgbé ayé nínú ìbáṣepọ̀ wọn pẹ̀lú ẹlòmíràn. Nínú ìwé Lẹ́fítíkù 19 ẹsẹ̀ 11 dé 22, Ọlọ́run pa á láṣẹ fún wọn wípé ìfẹ́ wọn sí òun gbúdọ̀ hàn sí àwọn ẹlòmíràn. Ìṣòtítọ́, àìrẹ́nijẹ, ìkáàánú àti ìdáríjì ṣe dandan nínú ìgbé ayé wọn nítorí ó jẹ́ àmì fún ìwà mímọ́. Ọlọ́run pa á láṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì kí ìwà mímọ́ wọn má ṣe jẹ́ ìwẹ̀nùmọ́ ti ara nìkan, ṣùgbọ́n kí ó hàn nípa ìhùwàsí ọmọnìkejì wa pẹ̀lú. Nítòótọ́, òfin Ọlọ́run wà fún ire wa. Nígbà tí Ọlọ́run bá wípé kí ìwọ má ṣe jalè tàbí tanijẹ, ó ń kọ́ wa wípé ìwà ọmọlúàbí ni ìfẹ́ nítòótọ́. Ní ọ̀pọ̀ ìgbà mìíràn tí ó wípé má ṣe dógun mọ́ ni tàbí rẹ́nijẹ, ó ń fi ìfẹ́ òtítọ́ dáàbò bo àwọn tí kò ní ipá. Nígbà mìíràn wàyí tí ó wípé má ṣe ṣe ojú ìṣáájú, ó ń kọ́ wa wípé ìfẹ́ á máa ṣe ohun gbogbo pẹ̀lú òtítọ́ inú. Nígbà mìíràn wàyí ó wípé ìwọ kò gbọdọ̀ ṣe èké tàbí bà ọmọnìkejì rẹ jẹ́. Ó ń fi hàn wá pé ìfẹ́ á máa dáàbò bo ọmọnìkejì. Nígbà mìíràn yóò wípé má ṣe kórìíra tàbí gbẹ̀san. Ó ń kọ́ wa wípé ìfẹ́ á máa dáríjì gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń dáríjì pẹ̀lú. Lékè gbogbo rẹ̀, fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Jésù ṣe àtẹnumọ́ yìí nínú ìwé ìhìnrere Mátíù 22 ẹsẹ̀ 39. A kò lè ṣe òdiwọ̀n ìwà mímọ́ nípa ayẹyẹ bí kò ṣe nípa ìwà ìkáàánú. Láti fẹ́ràn ẹlòmíràn tàbí alábàágbé wa gẹ́gẹ́ bí ara wa túmọ̀ sí ṣíṣe ìtọ́jú nínú ọkàn òtítọ́, okun àti ìwà sùúrù tí à ń fi hàn wọ́n. Ní ọ̀pọ̀ ìgbà mìíràn tí a bá ń dán an wò láti bínú, rántí ọ̀rọ̀ Ọlọ́run tí ó wípé fẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ẹ̀kọ́ àmúrelé. Ìwà mímọ́ kìí ṣe nínú ọ̀rọ̀ nìkan. Ó jẹ́ fífi ìfẹ́ sínú ìṣe lójoojúmọ́ nínú ọ̀rọ̀ sísọ, ìfifúnni, ìdáríjì àti iṣẹ́ ìsìn. Àdúrà. Baba, ẹ ṣeun fún rírán mi létí wípé
ìwà mímọ́ kì í ṣe òfin ṣùgbọ́n ọ̀nà ìbáṣepọ̀ láàrin ara wa. Kọ́ mi láti fẹ́ràn ẹlòmíràn gẹ́gẹ́ bí o ti fẹ́ràn mi nítòótọ́ láì ṣẹ̀tàn tàbí ṣojú ìṣáájú ẹnikẹ́ni. Ràn mí lọ́wọ́ láti máa dáríjì, sọ̀rọ̀ pẹ̀lẹ́ àti láti gbé ìgbé ayé òdodo. Jẹ́ kí ayé mi fi ìwà mímọ́ hàn nípa ìhùwàsí àwọn ẹlòmíràn ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.